kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n mo kí wa o oh God wọ́n ṣe à Olúwa ti ṣèyí tán o tẹ́lẹ́gàn ló ṣòro wọ́n ṣe à Olúwa ti ṣèyí tán o tẹ́lẹ́gàn ló ṣòro Adélé káàbọ̀ Adélé wá wọlé dé Adélé dé o Adélé o Adélé káàbọ̀ Adélé wọlé dé Adélé wá ẹ káàbọ̀ sórí àga yín àwọn agbésùnmọ̀mí ilẹ̀ wa wọ́n máa parẹ́ ni bó ṣe máa rí nìyẹn kò yí padà mo kí wa o mo kí àwa ọmọ IYP indigenous Yorùbá people mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n a kú oríire àti mọ́mọ́yè yìí jẹ́ o ẹni tí ò bá dùn tán tí ò bá dùn mọ́ ẹni tí ò bá dùn mọ́ nínú wọ́n máa forí sọlẹ̀ ẹni tí ò bá dùn mọ́ nínú kàn kọjá sí Sàmbísà kò di dandan kẹwàá lẹ̀ Yorùbá nǹkan tó bá wùyàn lèèyàn lè ṣe ìwọ̀ fún ìtẹ́lọ́rùn ẹni tí ò bá wọ̀ fún láti lè tẹ̀lé òfin wa nílẹ̀ Yorùbá kó máa bá wa gbé kó kọjá sí Sàmbísà kó kọjá sí Kútọ́nù bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn o mo kí wa o ẹ káàbọ̀ sórí àga ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn o ire o. mo kí gbogbo ọmọ Yorùbá pé a kú ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ ló mọ́ wa lénìí bẹ́ẹ̀ ni bí ò ti ṣòro fún ọjọ́ láti là bẹ́ẹ̀ náà ni ò ní ṣòro fún wa láti là lóyọ àgbàrá yìí fòkòtò bí mo ṣe máa ń wí ire ayé yín ò ní fòyín ru mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè ẹni tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó ní ìmọ̀ tó dẹ̀ ń pòǹgbẹ fún ọjọ́ ọ̀la ọmọ Yorùbá mo kí yín lórúkọ bàbá Professor mo kí yín lórúkọ ojúlówó ọmọ Yorùbá di kàkàkí Olódùmarè di akéwìjẹ general ọmọ tán sọtán olóyè májàsọlá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mo kí yín lórúkọ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá gbogbo abiyamọ tó jẹ́ pé èròǹgbà ọkàn yín ni bí ìran Yorùbá ṣe máa rí ògo rẹ̀ lò mọ́ mà tún kí yín ẹ mà ní ṣubú darí ayé yín nù ohun àjàkáyé lẹ́gbọ́ yẹ Adélé dé Adélé káàbọ̀ Adélé wá wọlé dé. Today is 13 of May 2024. Today ọjọ́ kẹtàlá nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí èní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló pé oṣù kan tí wọ́n lọ bombard lọ attack sectarians ní Ìbàdàn tàbí tí wọ́n sọ pé àwọn take over sectarians ní Ìbàdàn by Dry Nation leading by Dúpẹ́ Onítìrí and Adéwálé Ọmọkọrẹ́s in conjunction with Àjàkáyé Ìjìnlẹ̀ Marcus Black Lion Wálé Àlí and rest of the others. Ṣùgbọ́n tó yà wá lẹ́nu ni ààrí ọ́fíìsì ìjọba Adélé ààrí kankan nínú àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn wọ́n dẹ̀ ń sọ fún wa pé Adélé ti wọlé ẹ̀gbọ́n náà ta ní parọ́ ta ní tààyàn ta ló lè ta ní ọ̀fọ́n ta lẹni tí ológun ń bàdàn tí sọ pé mo lógun lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n náà ta lẹni tí ò tó gèlè tètè mí fìn ẹjẹ́ abira wa léèrè gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń pògbẹ́ pé ìran Yorùbá gbẹ́dọ̀ rí ògo wọn lò èní mà ló pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí èmi àti rẹ lọ́kùnrin wa lóbìnrin wa tá a dédé jí tá à ń gbọ́ pé àwọn ìjọba Dry Nation wọ́n ti take over secretariat sí Ìbàdàn lójijì ládédé gbọ́ pàpà pòpòpòpò
tí ìbọn rọ̀ bí òwe bí òjò tó dédé dàbolẹ̀ lọ́gànjọ́ òru tẹ́ni àwọn wo nìyẹn tẹ́lẹ̀ àwọn dry nation ni àwọn ti gba ìjọba wọn tẹ́lọ̀ rí àsíá wọn ní secretariat ilé ìjọba ní Ìbàdàn èyí ló pé oṣù kan o ṣùgbọ́n ọjọ́ àná ní Dúpẹ́ ti ṣe rìkọ́dì yẹn lẹ̀ ẹgbẹ́ náà where is Dúpẹ́ Onítìrí today ẹjẹ́ àtúbìrà wa léèrè where is olórí adelé wọn the prime minister of Adele ṣé inú atẹ́gùn náà ti ń ṣèjọba ni ṣé inú atẹ́gùn ní ọ́fíìsì wọn wà ní pàpà ń para rẹ̀ ọmọ ló ń pajá àdá ń bà kọjá inú àdá ń dùn kò mọ̀ pé ilé àti wọ̀sùn òun ló ń bàjẹ́ wíwẹ̀ sí ìjọba Adélé orin tí Àjàkáyé kọ nígbà tó wọlé nìyẹn ò tán ni wọ́n ti gbàjọba ní exactly 1 month today ní April 13 Adélé dé Adélé káàbọ̀ Adélé wá wọlé dé ẹ gbọ́ níbo ni Adélé wà níbo ni Adélé wà ọmọ Yorùbá ó ti pẹ́ táwa kan ti pariwo pé the system tí Fúlàní tó fi ń jẹ ọmọ Yorùbá níyà náà tún gbédé divide and rule ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ọ̀rọ̀ Ìjìnlẹ̀ Marcus ṣe ara yín lóore ẹ̀ ń bá rí ara yín jẹ́ ni o ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ọ̀rọ̀ wọn jà fún òmìnira ara yín ìparun ara yín lẹ̀ ń jà fún ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí di Àjàkáyé Wálé Àlí Kòíbí jà fún òmìnira ara yín ìṣubú ara yín lẹ̀ ń jà fún ni mo fi ń sọ fún yín pé tẹ́ ẹ bá ti gbórúkọ wọn ẹ rí wípé ikú dé ẹ̀wọ̀n dé àmúbọ̀ dé èmi ò rí rí èmi ò gbọ́ rí látijọ́ tí aláyé ti dáyé látijọ́ tí mo ti dáyé tèmi náà ti ń dàgbà gbọ́ rí pé wọ́n ń ṣèjọba orílẹ̀-èdè nínú atẹ́gùn mi gbọ́ rí pé wọ́n ń ṣèjọba orílẹ̀-èdè nínú òfurufú invisible government wọ́n dẹ̀ parọ́ fún yín pé àwọn ti gbàjọba ẹgbọ́n náà àwọn ọmọléèwé màá tún lórí ọ̀fẹ́ tí wọ́n ti kúkú sọ pé ìníṣẹ́ today is starting màá tún jáde màá tún lọ sí iléèwé kan lénìí ìjọba délé wọn láwọn ti gbogbo iléèwé pa tàbí pé ẹ máa jó ẹ máa yọ̀ ìjọba délé yìí ti dé pápá tìlú gbàngà màá tún lórí ọ̀fẹ́ màá tún lọ iléèwé lénìí ṣé lóòótọ́ náà ti gbogbo iléèwé ní ilẹ̀ Yorùbá pa lẹ́kìtì ń bíbà níbo ni ọ́fíìsì Adélé wà lóńdó níbo lọ́fíìsì wọn wà lọ́ṣun ní níbo lọ́fíìsì wọn wà lógùn níbo lọ́fíìsì wọn wà Ìbàdàn gan tẹ́ni wọ́n lọ hijack secretariat ṣé àwọn ló wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ Èkó lé Kwara àti Kogi níbo lọ́fíìsì wọn wà ẹ̀yin tẹ́ lọ sílé ìwé tẹ́ lọ kọ́ ìmọ̀ political science it is possible for a government àbí ẹ ti gbọ́ nípa invisible government àbí ẹ ti gbọ́ nípa àwọn tẹ́ ń ṣèjọba fún aráàlú táráàlú ò fojú rí wọn tí wọn ò mọbi tó wà. mo máa ń tẹ̀yìn ẹ má tẹ̀ra yín o bí Dúpẹ́ Onítìrí bá ń tẹ̀yìn ẹ má tẹ̀ra yín o a fẹ́ gba orílẹ̀-èdè wa ni a ò tí ì gba orílẹ̀-èdè wa ẹ gbọ́ mi dáadáa ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé afọ́jú tí ń fafọ́jú mọ̀nà
ṣẹ́yìn náà ò mọ̀ pé inú kòtò ni gbogbo wọn ó parí ìrìn àjò ayé wọn sí ẹni bá mọ̀nà ni ẹjẹ́ àtẹ̀lé ẹni tó ní ìgbà là ń fọ̀rọ̀ ẹni lọ. Dúpẹ́ Onítìrí ò mọ nǹkan kan nípa ìjàngbara. Mo ní Black Goat, mo ní Black Lion, mo ní Ìjìnlẹ̀ Market, asán lórí asán, ìmúlẹ̀ mọ́fó ní. Ẹ gbọ́ mi dáadáa, there is nothing like a international backup for Dúpẹ́ Onítìrí. Mo ti lọ sí United Nations. I have document and I have green paper. I have tablet. Irọ́ parọ́ fúnrọ́. Ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Gbogbo ọmọ Yorùbá kọjọ́ ọ̀la wa kó lè ládùn kó lè lóyin. Ẹ gbọ́ mi dáadáa. Ẹni mọ̀nà. Òun mà ló yẹ ká tẹ̀lé. Ẹni Ọlọ́run pè lọ́lọ́run ọba mi yàn. Ẹni Ọlọ́run ọba mi yàn lọ́lọ́run ọba mi ṣe lógo. They have nothing to offer you. Akíntóyè, Professor Banji Akíntóyè lọ́lọ́run ọba mi gbélé lọ́wọ́. Ó bá fi Sunday kàkà kí Olódùmarè májàsọ́lá ó fi ṣe àtẹ̀lé rẹ̀. Pé kí ìyàwó má bàa jọmọ Yorùbá. Wọ́n gbọ́mọ yunifásitì ní Kogi lọ́wọ́lọ́wọ́. Bí wọ́n ti ń pa lógùn náà pa lẹ́kìtì. Bẹ́ẹ̀ náà pa ní Màyá. Where is ìjọba Adélé? Question àti ìbéèrè tó yẹ kí gbogbo wa máa béèrè lọ́wọ́ àwọn dry nation nìyẹn wípé ẹ̀yẹ parọ́ fún wa mọ́. Àṣírí irọ́ yín ti tú. Dúpẹ́ Onítìrí ìjìnlẹ̀. Ìní ló pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tá a jí tá a dédé gbọ́ pé Dúpẹ́ Onítìrí dry nation wọ́n ti gba ìjọba nìbàdàn. Pé wọ́n ti rí fúláàgì wọn tí ìjìnlẹ̀ sọ wípé yes ẹ ti gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá. Bí wọ́n ṣe tamúlùdù níjọ́hun àná náà nìyẹn. Àdẹ́yìn àlọ àti àbọ̀ rẹ̀ ọwọ́ pálábá wọn ségi ni. Èyí tó tún ṣe ní sẹkítẹ́ríàsì ọwọ́ pálábá wọn náà tún ségi ni. Ẹ jẹ́ á bira wa léèrè. Ìjọba Adélé tó gbédé, ìjọba Adélé tó ló ti wọlé, ìjọba Adélé tó ló ti bẹ̀rẹ̀ ìjọba Adélé tó ló ti ń ṣiṣẹ́ ribiribi lọ́wọ́lọ́wọ́. Níbo ni ọ́fíìsì wọn wà? Olórí Adélé wọn ṣé inú ìwòlẹ̀ ní gbé ni? Where is Dúpẹ́ Onítìrí invisible? Tẹ́ ẹ bá ń gbọ́ invisible lọ́mọ, Dúpẹ́ Onítìrí ló ń jẹ́ bẹ́ẹ̀. Àbí Dúpẹ́ ti dàǹjọ̀nú? Ṣé ìjọba Adélé náà ti dàǹjọ̀nú? Àwọn tó sọ pé wọ́n ń ṣe ìjọba lé wa lórí tá ò rí wọn rárá. Ọmọ Yorùbá ẹ kúrò nídìí ìdò, eré ọmọdé ni. The movement of the freedom is not a baby joke. It's not a play. Ó tó mú ẹ̀mí wa dání ni. Tó yẹ kó ṣe pàtàkì kó mọ mú láyà ọmọ Yorùbá. Dúpẹ́ Onítìrí àtàwọn kan fẹ́ sọ di dírámà mọ́ wa lọ́wọ́. Wọ́n fẹ́ sọ di èyí jẹ èyí ò jẹ. No! Ó ní bí a ṣe ń rìn àlàkalẹ̀ wà. Ẹ má gbàgbé ìran Yorùbá nìkan kọ́ ló máa kọ́kọ́ dìde pé àwọn fẹ́ gba orílẹ̀-èdè wọn. Sáà máa àkókò rẹ̀ fún èmi àti ẹ̀yin láti ronú pé Dúpẹ́ Onítìrí èṣù bèlèké ni, ọ̀daràn ni, abaniláyéjẹ́ ni, apanilẹ́kún ni, tí ń gbọmọ ọlọ́mọ lọ́wọ́ ẹni tí ń gbé sẹ́nu ikú. Where is ọmọ bọ̀tá today? Ó ní mo fi sọ fún yín pé tẹ́ bá ti rí Dúpẹ́ Onítìrí ẹ ti rí ikú. Tẹ́ bá ti rí Dúpẹ́ Onítìrí ẹ ti rí àrùn. Ẹni bá ti pàdé Dúpẹ́ Onítìrí ó ti pàdé àgbákò. Ẹni bá ti pàdé Dúpẹ́ Onítìrí ó ti pàdé àgbákò.
ẹni bá ti pàdé Dúpẹ́ Onítìrí mo tútù sọ ó ti pàdé àgbákò. Irọ́ ń parọ́ fúrọ́ wẹ́ẹ̀sì ìjọba délé à ń wá a ò rí. Where is Ọmọkọrẹ olórí ìjọba Adélé Dry Nation? Ògún ló máa pa gbogbo yín dànù. Bí ẹ ti kó ọmọ Yorùbá sínú wàhálà ẹ̀yin kan ò ní bọ́ nínú ogun ẹ̀ ní bọ́ nínú wàhálà. Dúpẹ́ Onítìrí ìgbẹ̀yìn ò ní dáa. O fẹ́ gbọ́n tó dára dànù lọ́wọ́ Yorùbá ìgbẹ̀yìn ò ní dáa. Ọmọ ẹni láyọ̀ ẹni ò ní láyọ̀ lórí ọmọ. Bí o ṣe jẹ́ kí Yorùbá ó ní ìfọ̀kànbalẹ̀ Dúpẹ́ Onítìrí ò ní ìfọ̀kànbalẹ̀ lára ọ́díò tí ó wà ń bíbà tó sẹ́ẹ̀dì sí mi nígbà tọwọ́ pálábá àwọn ségi ẹgbẹ́ ilé tí mo kọ́kọ́ gbé wọlé nígbà tó ní Adélé wọ́n ti dé wọ́n ti rí fúláàgì wọ́n ti gbàjọba wọ́n ti take over secretariat làjàkáyé ṣe rẹ́kọ̀dù yẹn síta ṣùgbọ́n nígbà tọwọ́ pálábá wọn ségi ó sọ di èpèdè àṣeníṣera rẹ̀ ó mà ṣe àṣeníṣera rẹ̀ ó mà ṣe ó kàn dùn mí ni pé ẹ̀bùn ìkà tẹ́ ẹ̀ ń gbìn lẹ̀ yìí ṣùgbọ́n máa padà sórí ọmọ yín ẹ̀bùn ìkà tẹ́ ẹ̀ ń gbìn lẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ló sì ń jẹ́ lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ yín máa jẹ́ ń bẹ̀ àwọn ọmọ aláìgbọràn ló dẹ̀ ń jẹ́ àwọn ọmọ tá a kì í nílò tá a pariwo sí pé ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí Dúpẹ́ Onítìrí did not have anything to offer us tó sọ pé irọ́ là ń pa tó sọ pé bàbá dìbọ́ǹkà ó lè ní bàbá ó lè ní Sunday Igboho ń parọ́ fún wa ní ó fi wá ń gbowó ní ó fi wá ń jẹ́ kíní kan níbi kan ẹni tó parọ́ sí ẹ ti mọ̀. Where is $1 million tẹ́ ẹ dá fún Dúpẹ́ Onítìrí? Dúpẹ́ Onítìrí want to become a millionaire let me call it billionaire ló fi lọ fẹ́ ló fi àtàṣe ara ẹ̀ mọ́ Abíọ́lá at the end of the day kò gbé. He want to become olórí ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá ohun tó dára mọ́ Dúpẹ́ Onítìrí. Ṣé ẹ mọ̀ kó rápálá wọnú OPC òun àti Gani Adams wọ́n jọ dojú OPC rú ni ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá ohun tó dára mọ́. Ó wá rápálá wọnú Yorùbá nation. Ọmọ Yorùbá ẹ wá gba Dúpẹ́ Onítìrí láàyè láti máa gbá yín sọ́tún máa gbá yín sósì. Ó wá ń gbalé lọ́wọ́ yín ó ń gbalẹ̀ lọ́wọ́ yín bó ṣe ń gba mọ́tò bẹ́ẹ̀ ló ń gbowó lọ́wọ́ yín. Tó tún sọ pé ẹni bá lówó kó yá ọmọ Yorùbá àwọn fẹ́ fi gbé Adélé wọlé ṣé ẹ ti gbé Adélé wọlé in the journey in the beginning apariwo nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ wèrè yín at the end of the journey ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló di ẹni tí ò nílé lórí mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló da onígbèsè ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló padà sí square one. Iṣẹ́ inú òtútù tẹ́ ẹ fi kọ́lé Dúpẹ́ Onítìrí wọlé yín nìbàdàn Ṣèyí Mákindé kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé ló wọlé yín o àtọ́ kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé ló wọlé yín nìbàdàn Dúpẹ́ Onítìrí ló wọlé yín pẹ̀lú etí dídì yín àìgbọ́ràn yín. Ní Yorùbá fi máa ń sọ wípé ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọmọ ńlẹ̀ ni wọ́n bá gbé wọn sórí bẹ́ẹ̀dì wọ́n á jábọ́. Gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé kọ́ ló wọlé yín. Dúpẹ́ Onítìrí pẹ̀lú àìgbọràn yín. Ìgbà tí Dúpẹ́ ń gbalé lọ́wọ́ yín tó ní ká yẹ Yorùbá lówó wọ́n fẹ́ fi gbé ìjọba Adélé wọlé làwọn akẹ́tì pariwo pé má lọ ẹ má kọrí wọ ikú ni àrùn ni tó máa fa tàtàkì sí yín lọ́rùn ẹni irọ́ lágbára Olódùmarè ẹ̀yin tó kù wọ́n ṣe máa wọlé yín. Ẹ má gbàgbé kì í ṣe ilé Dúpẹ́ Onítìrí náwó ilé tiyín náwó àìgbọràn bayé yín jẹ́. Agbọ́ lára àwọn tó wọlé wọn ọkọ wọn ní pé ó yá ní Nàìjíríà kò fẹ́ ká ó sọ fọ́kọ wọn pé òun ò lọ kò fẹ́ ká àṣírí yẹn ó tú
kò fẹ́ kọ́kọ́ ó mọ̀ pé wọ́n ti wó ilé nìbàdàn wọ́n sì máa wọlé ọ̀pọ̀lọpọ̀ nínú yín àìgbọ́ràn ni ẹ̀dẹ̀ kàwé kò dàbí àwa tá a jẹ́ purútù báyìí àwa ló káwọ̀ ẹ̀yin tó yẹ kẹ́ máa là wá lóye pé tá a bá fẹ́ gba orílẹ̀-èdè báyìí náà ṣe é rìn kì í ṣe lè ti Dúpẹ́ Onítìrí gbé wọlé ó ṣe ni láàánú dàgìnì dọ́rọ́ dọ̀gẹ̀dẹ̀dúná ó ṣe ni láàánú fún yín ṣé ilé Dúpẹ́ Onítìrí níjọba gbẹ́sẹ̀ lé ṣé ilé Dúpẹ́ Onítìrí ní Nàìjíríà gbẹ́sẹ̀ lé ṣé ilé Dúpẹ́ Onítìrí náà sọ́dá horo ilé títí yín ni nítorí pé ẹ mọ òtítọ́ ṣùgbọ́n ẹ kọ̀ ẹ jẹ́ kó òtítọ́ sọ yín di òmìnira ẹ dẹ̀ ti jèrè ẹni tó mọ òtítọ́ tí ò tẹ̀lé òótọ́ ẹ dẹ̀ ti rí kankan where is ìjọba Adélé today that is the only question that the Yorùbás tó yẹ ká máa béèrè lọ́wọ́ yín ká máa béèrè lọ́wọ́ Ìjìnlẹ̀ tí Ìjìnlẹ̀ bá ṣe program orí ibú ẹ̀ pé where is ìjọba Adélé where is ìjọba Adélé tí Ìjìnlẹ̀ bá ṣe program lọ́wọ́ ìbéèrè tó yẹ ká máa bí wọ́n léèrè nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ ọlọ́gbọ́n ni wá olóye ni wá Yorùbá là ń pè ní afọgbọ́n rìnrìn àjò in order the leadership of Baba Akintoye mo ṣe ń bọ̀ lórí tọ́pìkì kan kí ni ìwúlò Afẹ́nifẹ́re are we have Afẹ́nifẹ́re who is Afẹ́nifẹ́re mo ṣì ń bọ̀ lórí tọ́pìkì yẹn ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ pọ̀ ká tẹ̀lé bàbá going to 90 tó lóun fẹ́ fojú alẹ́ òṣèlú tó dára fún ìran Yorùbá kí ọkàn Yorùbá bá lè balẹ̀ pé tí àwọn bá lọ tán àwọn á lè rí ààbò rere jẹ́ fún Awólọ́wọ̀ pé ibi tá a bá ṣe Yorùbá dẹ̀rẹ̀ Yorùbá ti kó nínú ìgbèkùn Nàìjíríà ẹ jẹ́ àtọ̀ bí wọ́n ṣe ń tọ́ mo sọ nínú prógámù mi kan àwọn kan wọ́n torí ẹ̀wọ́ sọ mí di bàbá Òsénì bẹ́ẹ̀ tí ń pè mí mò ń jẹ́ o ìgbẹ́ ọmọ yín mò ń bá o bàbá Òsénì ń jẹ́ o ìgbẹ́ ọmọ yín mò ń bá o. Saudi Arabia Ọlọ́run fún wọn ní Muhammadu wọ́n appreciate ẹ̀ gbogbo iṣẹ́ tí Muhammadu ṣe lẹ̀ Saudi Arabia wọ́n package ẹ̀ they became a multi-billionaire dollars. Ọlọ́run fún Ísírẹ́lì ní Jésù àwọn náà package ẹ̀ dáadáa Ọlọ́run wá fún wa ó dé orí ọ̀fẹ́ méjì tí ìran Yorùbá ní Ọlọ́run kọ́kọ́ ju Awólọ́wọ̀ sí wa èyí ni àyànfẹ́ ọmọ mi tí mo fún yín Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ bá gbọ́ tiẹ̀ ẹ̀yin náà ni etí ikú ìgbà ni táwọn bàbá wa ṣe tó kó wa sínú ìgbèkùn làwa tòde òní náà tún ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ gbọ́n ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré àwọn àgbà Yorùbá ló sọ wípé ará iwájú tó jì sí kòtò ó kọ́ ará ẹ̀yìn tó ń bọ̀ ó yẹ kó kọ́ wọn lọ́gbọ́n ni kì í ṣe kókó yẹ kó náà jì sí kòtò. Ọlọ́run wá wò ó pé during the time that I give you Awólọ́wọ̀ you don't understand what is in your neck. You don't understand what is on the ground that Fulani plan against you. Ọlọ́run tó wá talari Sunday Ọmọdéyẹmọ Ìgbòho pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi Sunday Adéníyì Adéyẹmọ Májàsọ́lá Ìgbòho Òòṣà ẹ máa gbọ́ tirẹ̀ ẹ gbé ọ̀tẹ̀ dìde ẹ ti gbàgbé pé ilé tọ́lọ́run ọba mi kọ́ kò sẹ́ni tó lè wó palẹ̀ ẹ ti gbàgbé pé ìlú tọ́lọ́run ọba mi bá tẹ̀dó kò sẹ́ni tó lè tú
ẹ lélélélélé ò lè bá ẹ pápápápá ọmọ di ọ̀nkú ebù ìrọ̀lẹ́pá torí pé ilé tọ́lọ́dọ̀ bà mí kọ́ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀kọ́ ti ṣojú mímu fún wa báyìí o ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti dá irọ́ mọ̀ àdẹ̀ ti dá òtítọ́ mọ̀ àti dá irọ́ mọ̀ àti dá òtítọ́ mọ̀ mo tún ń bọ̀ lórí tọ́pìkì kan tó pè ní ẹ̀wà Ọ̀rànmíyàn who is Ọ̀rànmíyàn in Yorùbá land ta ni Ọ̀rànmíyàn bó l'Ọ̀rànmíyàn ṣe jẹ́ sí Yorùbá ṣé lóòótọ́ it is a great Yorùbá man our forefathers ṣó tẹ̀ ṣe Yorùbá lóore ni Ọ̀rànmíyàn ìṣẹ̀ kí ló dé tí àwọn bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n fi wá wò pé ẹ̀wà Ọ̀rànmíyàn in the history of Yorùbá man a woman that became a king in Tere Town tábà lórí ọ̀fẹ́ àti lọ sí Kútọ́nù à á ṣe interview yẹn pẹ̀lú bàbá Akíntóyè kẹ́lẹ̀ mọ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ ó ti ṣe wá lógo Ọlọ́run ti dá wa pé Ọlọ́run ti kà wá yẹ the Yorùbá people ó yẹ ká wà nínú àwọn orílẹ̀-èdè tí ó mọ kọ̀tún àgbáyé kí ló dé tó ti jẹ́ pé àwa ló ń kọ̀tún lénìí nítorí etí ikún wa ni etí ikún wa ni ajẹ́ tí yóò sọnù tí ìgbọ́ fèrè ọlọ́dẹ that allow Dúpẹ́ Onítìrí to manipulate every one of you tí ń parọ́ fún yín Democratic Republic of Yorùbás ẹ̀ẹ́dẹ̀ wo tó lé Ọlọ́run ló ní pé kí dry nation Ọlọ́run ò lè ní ká dry ẹ máa multiply lọ́lọ́run ọba mi sọ kẹ́ ẹ máa gbáyìn lórí ilẹ̀ tí èmi Ọlọ́run ọba mi fún yín èwo ni dry ta ló fẹ́ dry invisible government Yorùbá ẹ yí padà ẹ padà wálé àkókò tó fún ọmọ aládé láti gba adé wọn padà àkókò tó láti claim ilẹ̀ wa padà àkókò tó láti dúró sórí ẹ̀tọ́ wa ní ọ̀nà tó tọ́ that we make all over the world congratulate the Yorubas. If you have our own deliverance today, entire black race in all over the world we have deliverance. Yoruba, ẹ jí lójú ọ̀run. Good morning.